yàtọ̀ sí pé mò ń ṣe òṣèlú, ajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni mí. Ẹ̀tọ́ ọmọ èèyàn ó include ẹ̀tọ́ láti sin ohun tí ó bá wù yín. Bẹ́ẹ̀ ṣe wà yìí, bó jẹ́ pẹ́ẹ̀nì tó wà lọ́yìn ẹ̀ lẹ́sìn gẹ́gẹ́ wàhálà tí yín ní ẹ̀. Kò sí ẹnikẹ́ni tó ní ẹ̀tọ́ láti sọ pé ẹnìkan ò lè sin nǹkan tó bá wù. Nǹkan tí constitution Nàìjíríà ní sọ nìyẹn. So pé wọ́n wá lọ sí Ìbàdàn, wọ́n lọ gbéyàn pé ó bú àwọn kan. Nǹkan táwọn colonialists máa ń ṣe láyé ìgbà yẹn lọ́yìn náà pè ní sedition. Sedition dẹ̀ ti end láti 1983. In fact, ara àwọn tí wọ́n sọ pé sedition ò dáa làwọn bàbá Bẹ̀górè nílọrin, Justice Bẹ̀górè àti àwọn Látàwúrà. Kò tó ń sọ nípa pé ẹni tí ò bá fẹ́ kán sọ̀rọ̀ òun, wọ́n ní kó fi òwú kó fi dí etí ẹ̀. Nǹkan tí Nigerian constitution sọ ni. Èmi ò mọ ẹni tó jẹ́ Tani Olorun rí. Mo kàn rí lórí Facebook pé wọ́n lọ gbéyàn láti Ìbàdàn, wọ́n ṣe ìwádìí. Mo rí pé àwọn kan ló lọ ẹni tó tẹ̀ ṣàrẹ́gbẹ̀ntì ẹ̀kọ́ tó sọ sórí Facebook. Kí ló dé fà tí ọ̀gá ọlọ́pàá ṣe lọ́wọ́ sí? Wọ́n sọ pé Tani Olorun ń bú ọ̀gá ọlọ́pàá. Tani ọ̀gá ọlọ́pàá tẹ́nìkan ò lè bú ọ̀gá ọlọ́pàá. Èmi ń bú president Nàìjíríà lójoojúmọ́, ṣóyé yín. President Nàìjíríà náà ẹni tó bá wù ó lè bú. Ẹ̀tọ́ ọmọ ènìyàn ni láti sọ nǹkan tí ó bá wù. Tó bá dẹ̀ bú yín tí ò bá tẹ́yìn, ẹ lọ sílé ẹjọ́, civil ilé ẹjọ́, ẹ lọ pe ẹnìyẹn lẹ́jọ́. Ẹ ní ẹ̀tọ́ láti gbé ọlọ́pàá láti lú ibà. Ibi tó ń lọ sọ pé wọ́n gba fake warrant, wọ́n gba upper area court kan ní Ìlọrin, wọ́n kàn lọ gba warrant. Upper area court ò ní jurisdiction ní another state. Nǹkan tí òfin sọ ni pé tíyàn kan bá ṣe ìjọba ní another state, ẹ lọ síbi tó ti ṣẹyẹ, ẹ lọ pe ẹnìyẹn lẹ́jọ́. But àwọn mọ̀ wípé tó bá pè lẹ́jọ́ ní Ọ̀yọ́ state kò lè ṣeé ṣe, náà ṣe lọ kidnap ẹ̀. Wọ́n lọ jí ọ̀gbẹ́ni yẹn gbé ni láti Ìbàdàn. Wọ́n nà án. Nígbà tó ń dé, wọ́n sáré ṣe kangaroo court, wọ́n gbé lọ síwájú magistrate, wọ́n jù sẹ́wọ̀n. Wọ́n ti tú àwọn èèyàn wọn sínú ẹ̀wọ̀n. Bó ṣe ń dé lẹ́wọ̀n báyìí, wọ́n tún nà bọ̀bọ́ ẹ̀. Bá ṣe ń sọ̀rọ̀ yìí kò lè dìde lórí ẹsẹ̀ kan. But kò ń ṣe ìkíní tí àwa máa dá sí ọ̀rọ̀ àwọn èèyàn ní oríṣiríṣi. Ṣé bí mo ṣe wà yìí, gbóhùn yìí o, kẹjẹ́ mùsùlùmí o, bájà fún yín tí wọ́n bá fi ọwọ́ lágbá yín lójú. Tẹ́ bá jẹ́ Christian ni o, Christiani ni o, bájà fún yín. Bẹ́ẹ̀ jẹ́ ní ìṣẹ̀ṣe, bájà fún yín. Bẹ́ẹ̀ tẹ́ sí nǹkan kan rárá, tó bá fi ọwọ́ lágbá yín lójú, àjà fún yín. Àwọn tí wọ́n ṣe àṣemáṣe yẹn, àṣírí wọn ti wá tún sìn. Ojoojúmọ́ ló wà lórí Facebook tó ń defend ara wọn pé eléyìí ṣọ̀rọ̀ ẹ̀sìn o, wọ́n bú bàbá wa ni o, wọ́n bú màmá wa ni o. Kò dẹ̀ sí ẹni tó mọ̀yàn bú tó àwọn tó ń sọ̀rọ̀ yẹn. Ẹ mọ̀ pé Yorùbá wọn dùn dáadáa. Kò sí ẹni tí wọ́n lè bú. Wọ́n ní ó sun ìwé kan ni o. Àwọn náà wọ́n sun ìwé oríṣiríṣi lójoojúmọ́. Wọ́n sun nǹkan eléégún. Ìmí inú wọn ń pààyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Nǹkan tí a ní láti sọ fún ni pé ṣé ẹni tí wọ́n ń pè ní Ọlọ́run, Olúwa, kò ń ṣe ẹni tó weak tí ẹ ní láti máa jà fún. Ṣèbí Ọlọ́run ni ó dá ayé àti ọ̀run, àbí? Kò táwọn ń preach ni ẹ o. So Ọlọ́run tó dá ayé àtọ̀run yẹn, nìyàn kan wá máa ní wá jókòó sínú ìlú kan wá ní pé wọ́n fẹ́ jà fún Ọlọ́run. Ìyẹn gan-an ó lè jẹ́ kí Ọlọ́run kó bínú sí yín, torí ẹ̀ ń fìwọ̀ sí, ẹ fi ń kan Ọlọ́run ní ẹ máa sá pé ẹ máa jà fún. Ó dàbí pé kẹ́ ní adìẹ ń sìn kó ló máa jà fún yín, kó ló fẹ́ lọ sí kóòtù fún yín ní láti lọ jà fún yín. Ṣé adìẹ ń ṣe lọ́ọ̀yà ni? Adìẹ ń ṣe lọ́ọ̀yà ni? No, but anybody, ẹ jẹ́ kí ó yé àwọn èèyàn wa pé anybody ò ní ẹ̀tọ́ láti fi ọwọ́ lágbá ẹnikẹ́ni ní ojú. Wọ́n rò wípé ọ̀gbẹ́ni Tani Olorun yẹn pé tó bá fi ìyà jẹ, wọ́n wá bẹ̀ wọ́n, wọ́n wá filẹ̀, wọ́n á máa fi dẹ́rù bà. But àwọn ọmọ pé kékeré abẹ́rẹ́ kéré kò ń ṣe mímì fàdíẹ̀, ó ti há wọn lọ́rùn sìn. Ìgbàkígbà tí ọ̀gbẹ́ni yẹn bá jáde,
àwọn náà lẹ́nu lẹ́sìn pé kò jẹ́ ká máa ṣerú kan báyìí náà. Kó ní mo fẹ́ sọ fún yín tẹ́yìn ni pé nílùú Ìlọrin nígbà táwọn Sàràkí tán kó gbogbo ìlú yẹn kó mọ́ra tán sọ wọ́n dà amúnisìn wọ́n lọ ṣe ẹjọ́, àwọn náà gba akọ̀ǹkan pa wọn lórí ẹ̀rọ ayélujára. Wọ́n lọ pè alẹ́jọ́ same thing náà ni wọ́n lọ get magistrate kan ṣe wúrúwúrú àwọn wá Sowore o àbá kojú bo wọn táwọn fàájì wọ́n seize owó mi tó lọ bí $120,000 làwọn Sàràkí seize nígbà tán sì wà ní agbára. Díẹ̀ ni pé ẹ máa sọ fún àwọn alágbára tó wà mẹ́rin pé power is transient, àfọwọ́bà sílẹ̀ nílé ayé. Ṣé ní àwọn tó rò pé wọ́n lágbára ń sin àwọn ẹni máa di alágbára lọ́la, àmọ́ ẹnikẹ́ni tó bá di alágbára a gbọ́dọ̀ fún wọn láyè láti fìyà jẹ ẹnikẹ́ni. So gbàtà bá wọn fà títí àwa la bẹ̀rẹ̀ nǹkan tó ń pè lọ́tọ̀ gẹ́ nílùú Ìlọrin tá a fi gba ìlú Ìlọrin lẹ̀ lọ́wọ́ àwọn fámìlì Sàràkí ṣóyẹyìn. So kò ní ìsí wa ìgbà yẹn náà nígbà tá a lọ sí kóòtù wọ́n pọ̀ àwọn ná àwọn èèyàn wa wọ́n fẹ́ ná wọn fọ́ lójú, ọlọ́pàá náà tẹ̀lé wọn. Gba ní fídíò fa arábìnrin kan láṣọyà fún mi lórúkọ ẹ̀, ọmọ Ìlọrin ló tẹ̀lé wa pé kí ló dé máa seize owó Sowore. Ìgbà yẹn mo wà l'Amẹ́ríkà, gbàdá ja ìjà yẹn tán làwọn ará Ìlọrin gbogbo ó mà ṣeé ṣe láti bá àwọn Sàràkí jà bọ́ọ̀rọ̀ ó tó gẹ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó tó gẹ́ rọ̀dí ṣe ó tó gẹ́ but àwọn olótó gẹ́ ń sìn wọ́n ti gbàgbé àkúnlẹ̀yàn tàbí àwọn náà ti ń ṣe kí ni wọ́n ń bùgà. But ó máa tó yé everybody pé ẹnìkan ò ní ẹ̀tọ́ láti fi ìyà jẹ ẹnìkejì nítorí ẹ̀sìn. Àbọ̀rọ̀ mi ni pé àparò kan ò ga jù kan láyé àfi tó bá gorí ebè. Tẹ́ bá dẹ̀ wà lórí ebè táparò yín ṣẹ̀ṣẹ̀kúṣe wọ́n á fi òfin wọ́n á fi wú ebè yẹn lẹ́sẹ̀ lábẹ́ ẹsẹ̀ yín kẹ́yìn náà lè mọ̀ pé gbogbo we are all equal before the law, we are equal also before God. So ẹ̀yin ò lè wá máa ṣe iṣẹ́ tí ẹ lè wá máa ṣe Ọlọ́run lórí àwọn èèyàn lẹ́tọ̀ọ́ láti ṣerú ẹ̀. Finally anybody ló ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn tó bá tẹ́ wọn lọ́rùn. Tani Olorun tó ń sọ yìí is a Muslim, Mùsùlùmí ni. So Mùsùlùmí oppressive Mùsùlùmí ẹ lè sọ pé bí a kò ṣe Mùsùlùmí but orúkọ Mùsùlùmí ló sì ń jẹ́. Ó mọ Quran ó dẹ̀ tún ṣe ìṣẹ̀ṣe. Kí ló ń bí wọ́n nú fún pé gbogbo àwọn tó ń ṣe Quran tó ń tún fi ewé àti egbò àti làpálàpá tí bí a ṣe wà ní ìṣẹ̀ṣe ti wà kí ẹni ẹ̀sìn tó délẹ̀ Yorùbá gbogbo ń tàṣírí wọn kó tó ń ta wọn lára ní tí wọn ò fẹ́ sọ síta. Àmọ́ mo ṣe sọ àwọn ò ní problem pẹ̀lú anybody but ẹnikẹ́ni ò ní ẹ̀tọ́ láti fìyà jẹ. Bó tún jẹ́ president Nàìjíríà tó bá múyàn lónìí tá a bá mọ̀ pé kò tọ́ àwa á gbà sílẹ̀ lọ́wọ́ wọn. Òun ni bàbá Fálànà ṣe dá sọ̀rọ̀ yẹn pé àwọn gan wọ́n fẹ́nu ara wọn sọ pé Fálànà náà ti wá gba àwọn lẹ́rìí nílọrin nígbà táwọn kan fìyà jẹ wọ́n. So tí Fálànà bá fi wọ́n lẹ̀ ń gbà yẹn ṣáà òun náà lè wá di alágbára lẹ́nìí tó wá dẹni tó ń lọ kidnap yàn láti Ìbàdàn. Tó bá dẹ̀ ṣetán pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe wọ́n á lọ sórí kìrìsìtẹ́nì. Tó bá ṣetán pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì wọ́n á tún máa lọ sórí àwọn ẹgbẹ́ wọn bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n ní àwọn kan ń jó ṣọ́ọ̀ṣì àbí wọ́n ń bọ̀m̀bù church Catholic church. Ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ from mosque to mosque ní north. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.